Bùrọ̀dá, ẹ lọ wá solution sọ̀rọ̀ ara yín. Ẹ̀yin lẹ ra mọ́tò, ọ̀tọ̀ lẹni tó ń wa mọ́tò. Ṣẹ́jọ́ ẹni tó wá ń wa mọ́tò ni? Ẹjọ́ ẹni tó ń wa mọ́tò kọ́, bí ò ṣẹ̀yìn tẹ̀ mọ mọ́tò wà dáadáa. Ẹ̀yin lẹ fẹ́ ìyàwó, ọ̀tọ̀ làwọn tó ń bá yín ṣiṣẹ́ sáfìsì ìyàwó yín. Ìgbà tí ó jẹ́ pé ṣẹ̀kan sùn lọlẹ̀ yín, bí ìyàwó yín bá ti jí yín pẹ́pẹ́pẹ́pẹ́, ó yá, tẹ́ ẹ bá ti ṣẹ̀kan, ó di wọ̀ọ̀. Ẹ lè ṣe kejì, ẹ lè ṣe kẹta. Báwo ni ìyàwó yín ò ṣe ní gbé oúnjẹ yín fún ológbò jẹ? Ẹnu ẹlẹ́wà yẹn, ẹ lọ wá solution sọ̀rọ̀ ara yín. Akọ̀jẹ̀dí ló ń dà yín láàmú, akọ̀jẹ̀dí. Kọ́lọ́mọkùnrin kó ẹ má lè nà pọ̀npọ̀npọ̀npọ̀n, kó ṣiṣẹ́. Obìnrin ló gbọ́dọ̀ sọ pé dear, I want to rest. Kò kí ń ṣe ọkùnrin ló máa bẹ̀rẹ̀ sí ní ká bọ́jẹ̀tì. When I'm coming home, ẹ̀yin ìjókòó mo wà látàárọ̀, ẹ̀yin ń dùn mí. Fáàsì iṣẹ́ ọ́fíìsì yẹn, iṣẹ́ wèrè wo? Ya jẹ̀dí kò lára kí nǹkan ọmọkùnrin ẹ kó nà gbọ̀ngbọ̀ngbọ̀n. Bó àwọn mi tí wà tí wọ́n bá ti lo tramadol, kán lọ fa ìfàkúfà. Wọ́n lè bóbìnrin sùn. Ọjọ́ alẹ́ yín lẹ fi ń ṣeré. Ẹ máa lo tramadol, ẹ máa lo oògùn olóró kiri. Ọjọ́ alẹ́ yín lẹ fi ń ṣeré. Ìgbà tí stroke bá máa mú yín, tí gbogbo iṣan yẹn bá dà wálẹ̀, tẹ́ ẹ lè rí control mọ́, ara yín á balẹ̀. Tí àwọn bàbá wa tó ń lo 70 years, 80 years, 90 years tó sì tún bóbìnrin sùn, àwọn lo oògùn olóró, ṣán lo tramadol. Ẹ ṣètọ́jú ara yín. Ẹ wo, ẹ jẹ́ ń fún yín ní nǹkan tẹ́ ẹ máa lò. Ẹ máa lọ lo tramadol, lo oògùn olóró kiri. Kí lẹ máa lọ bá mi wá? Ẹ lọ bá mi wá àbèrè. Ẹni mo tún dé lónìí, mo fẹ́ bú yín. Mi ò bú yín. Òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ni, òótọ́ ọ̀rọ̀ ń korò. Ẹni tó dẹ̀ ń sọ òótọ́ kò ń nẹ́yìn lẹ́yìn. Ẹni tó ń sọ òótọ́ kò kí ń nẹ́ni lẹ́yìn. Òótọ́ ọ̀rọ̀ korò, ẹ ní gbọ́ òótọ́ ọ̀rọ̀. Máa lọ ra oògùn olóró káàkiri. Bàbá budget. You know I love you, but I'm too busy. I'm busy today. I'm very, very busy. I'm tired. Táyà wèrè wo ló ń jẹ yín? Ẹ lọ wá àbèrè. Ẹ mú àbèrè yẹn kẹ́ pa pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́. Ẹ ṣí ipò ara ẹ kó sínú ìgò kan. Ló ń jẹ yín. Ẹ wá káfúrà pẹlẹbẹ. 4 ti tó, ẹ yọ 4, ẹ kó sí. Kí ló ń jẹ yín? Ilẹ̀ ń bá ká. Ẹ lọ wá ògbó tó rọ̀, ògbó tó yọ̀, ẹ fi sí. Ẹ̀pà kún, ẹ fọ́ ẹ̀pà kún náà kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́. Ẹ lù ní ọlọ díẹ̀, ẹ kó sí. Ẹ wá lọ wá bàrà, ẹ bẹ epo ẹ̀yìn ẹ kó. Ẹ ṣà wẹ́wẹ́. Ẹ kó sínú ẹ̀. Kí ló ń jẹ yín tí ò ṣe èèyàn kan rí? Ẹ bu omi sí. Ló bá dẹ̀ jọ tí lóhùn yín, ẹ fi sí. Ìwọ tó kí ń mu nǹkan tó korò, o lè fọtí sí, torí ó máa korò lẹ́nu. Ẹ bẹ̀rẹ̀ sí ní mú. Ẹ yin Ọlọ́run lógo, ẹ dúpẹ́. Mo ti sọ fún yín tẹ́lẹ̀, mo ti sọ tipẹ́tipẹ́ pé lórí ètò tèmi, lórí fọ́nrán yìí, èyí tó dáa ni màá máa mú wá fún yín, torí pé mi ò fẹ́ kí àìsàn ṣe yín. Mi ò fẹ́ kí ẹ ṣàárẹ̀. Nítorí owó ilé ìwòsàn lọ́wọ́ yìí kò ń ṣe nǹkan kékeré. Ẹ gbára yín pẹ̀lú àwọn nǹkan kéékèèké tí mò ń sọ fún yín. Èló ló parí ẹ̀? Ẹ wo, ẹ má gbàgbé láti like, comment, ẹ share, ẹ follow mi, ẹ subscribe to my YouTube channel. Ẹ follow mi, tó dáa ń bọ̀ fún yín. Ẹ share káwọn míì tún jàǹfààní ẹ̀.
ẹ share káwọn míì tún jàǹfààní ẹ̀. Nǹkan tí ò bá yé yín ẹ comment, màá ṣàlàyé fún yín. Ẹ wò ó, kò jù bẹ́ẹ̀ lọ. Ire o.